Ẹ ǹlẹ́ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Mo lọ́kọ ẹyọkan tí ń fún yín ṣe. Ẹyọkan tí mo wá fi kẹ́yìn yìí òun là ń pè ní gbáǹkọ́gbì. Ìṣẹ́gun ọ̀tá ni. Òfò ò ní yálé mi o. Òfò ò ní yálé yín. Òfò ò ní yálé gbogbo wa o. Agbára Èdùà. Ìṣòro tí bá òkété tí fi káwọ́ lórí nígbà alátẹ. Ogun ìṣòro kò ní bá gbogbo wa. Òfò tí bá ẹ̀fọ́ táyé fi somi rẹ̀ lófò. Òfò ò ní yálé wa. Bẹ́nìkan bá burúburú tó lóhùn ò ní sìn lẹ́yìn rẹ̀. Bọ́mọ rẹ̀ tí ń kú, láya rẹ̀ ó máa kú. Bẹ́bí rẹ̀ tí ń kú, òun gan sàn kú òjijì ni. Gbìyànjú o ṣe sọ́wọ́. Ẹ tọ́jú ewé yánrin, ẹ tú tegbòtegbò. Pẹ̀lú egbò díẹ̀ ní ẹ tú. Ọ̀pọ̀lọpọ̀ ìsáwùrú lọ́pọ̀lọpọ̀. Òkété orí igbá tó káwọ́ lórí. Ṣé ẹ mọ̀ pé òkété tí àwọn alátẹ ń tà, wọ́n ṣe tí káwọ́ lórí báyìí. Tọ̀pátọ̀pá yẹn, òun lẹ́ jò. Ṣé rí yánrin yìí? Ẹ kò dà sínú ìkòkò. Àbọ̀ wá bá nù ń bọ̀. Ẹ bọ yánrin yìí, ẹ bọ̀. Ṣé ẹ mọ̀ báwọn ìyá wa tí máa bọ ẹ̀fọ́? Ẹ̀fọ́ tí wọ́n máa bọ̀ láyé àtijọ́. Ìwọ tó bá ń bọ ẹ̀fọ́ láyé òde òní, ọ̀ ń da fítámì ara ẹ nù ni o. Ẹ bọ̀, tí ẹ bá ti bọ̀ lómi gbóná. Ẹ fún. Ẹ bá ti fún, tẹ fún. Ẹ bá ti fún, ẹ gbé omi rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Sákìtì ẹ̀fọ́ yẹn, yánrin yẹn, ẹ kó òun náà sẹ́gbẹ̀ẹ́ kan. Òkété yìí, ẹ mú jù sínú agbada. Ẹ ti mú jù sínú agbada. Egbò túdé lọ́pọ̀lọpọ̀. Kí ni wọ́n fún yín? Egbò túdé lọ́pọ̀lọpọ̀. Igi ńlá, èpo ọ̀bọ̀. Ewé òrúrù. Ewé apá. Ṣé ẹ mọ̀ pé apá yìí oríṣi méjì ni? Apá apápá ń bẹ, apá apádò ń bẹ. Ẹ ṣáà ti wá ewé apá. Ọyẹ jo. Tí ẹ bá ti jo tán, ẹ wàá mú ẹbu rẹ̀. Ẹ pò mọ́ṣẹ́. Ọṣẹ tẹ́ wàá pò mọ́ yìí. Ewé efinrin tẹ́ bọ̀ yẹn, ẹ gún papọ̀ mọ́ ni, papọ̀ mọ́ ọṣẹ yẹn. Ẹ bá ti á gún papọ̀ mọ́ ọṣẹ yẹn, omi tẹ́ fi bọ ẹ̀fọ́ yánrin yẹn, òun lẹ́ fi pò ó. Ẹ ń tẹ̀lé mi. Omi tẹ́ fi bọ ẹ̀fọ́ yánrin yẹn, òun lẹ́ fi pò ó. Tẹ́ bá ti wá fi pò ó tán, tó ṣe mẹ̀lẹ̀mẹ̀lẹ̀ dáadáa, ẹ kó síbí kan. Ẹ máa bù ú ẹ̀. Ẹ̀yin ẹ má sọ pé kéèyàn má ṣàṣìyín o. Ẹ má bẹ̀ ọ́, ṣùgbọ́n wọn náà má ṣàṣìyín. Tó bá ti ń wádìí ọmọlàkejì rẹ káàkiri ọkà gbáko, tó bá ń lo iṣẹ́ yìí o. Iṣẹ́ yìí ó dojú ìjà kọ ọ́ náà ni. Ìwọ gan fúnra máa sọ pé ṣé o fọwọ́ ara rẹ síra rẹ báyìí? Iṣẹ́ tó le ní í ṣe o. Ìṣẹ́gun ọ̀tá tó gbóná yanrin. Ó wà níbi iṣẹ́ ìjọba, wọn ò jí omi dán wò. Ó wà nípò òṣèlú, wọ́n náà lò ó. Wọ́n ń bọ ọdúnlẹ̀ oko, wọ́n ń bọ ọdúnlẹ̀ rẹ, lò ó. Àwọn tẹ́ ẹ̀ ń jọ ń tajà ogun wọn pọ̀ lé ọ lórí, lò ó. Ó dúpẹ́ fọlọ́run. Fúnra ara wọn, wọ́n máa wá bẹ̀ ọ́ pé nǹkan sà wọ́n. Àwọn fọwọ́ ara wọn síra. Àbí wọ́n bá jáwọ́ lọ́rùn rẹ lókù, tó wọ́n sì bẹ̀ ọ́. Mo kà á fún yín tó pé ẹnìkan ìjúbà àfògùn sínú kú tí n bá fi sínú. Bàbá tó ní tó bá fi sínú tó gbé lọ, àwa ò ní rí un bá. Ọjọ́ ayé ẹ̀ náà ló ti fi fún wa tó fàdúrà sí tá a ti ń ṣe tí ń dáhùn. Àwọn àgbàlagbà sábà ṣe é fún yàn, wọ́n ṣe kalẹ̀, wọ́n á ra bu díẹ̀ fún wọn. Wọ́n ra bu díẹ̀ fún wọn, máa lọ lò. Ṣùgbọ́n wọn ó kì ọ nílọ.
àwa fún yín ní sàárà kí sàárà ò lè bá wọn kí sàárà àtàdúà ó lè bá wọn náà n ta fi ṣe nìyẹn. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí ìlú Ìkòròdú ni mo tẹ̀dó sí nílùú Èkó láti Ìkòròdú garage wọ mọ́tò tí ń lọ báyìí kò bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́yà ó tó bẹ́ẹ̀. Ìwọ tó lè pe nọ́mbà mi ìwọ tí o fẹ́ bẹ̀ wá níṣẹ́ bóyá lára ọ̀pọ̀lọpọ̀ ohun tá a ti fi sílẹ̀ èyí tó fẹ́ ṣe wà ń bẹ̀ ṣùgbọ́n o ò ní táìmù fún tó bá bẹ̀ wá bọ̀ ṣe. Ọgbọ́n tàbí o fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ owó ló fi béèrè o aṣọ yìí tó jẹ́ fún ọ. Tàbí ìwọ tó jẹ́ pé o fẹ́ ra nǹkan tá ń tà bóyá bí ọṣẹ kìíní kan ní nǹkan yòówù tó bá ṣàfẹ́ rà wọ́n pè wá sọ̀rọ̀ kó di mẹ́ta. Tàbí ìwọ tó fẹ́ wọ private group èmi náà fẹ́ join private group láti lè máa rí mi béèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí àjò tẹ́ ti fi sílẹ̀ àbí mo tó fẹ́ máa béèrè nípa pé ewé báyìí ẹgbẹ́ iṣẹ́ wo ló ń ṣe à ṣàlàyé fún 10,000 naira ló fi wọlé tó sì máa san 10,000 lóṣù. Wọ́n tó bá wà ní French country 10,000 CFA ló fi wọlé ó sì máa san 10,000 CFA lóṣù. Tó o bá ti lágbára rẹ̀ ọtí gbọ́ bó ṣe jẹ́ nìyẹn yọ yẹ wá o kò ní yé ẹ lẹ́. Ọṣẹ tí mo wí fún yìí ó wà lórílẹ̀‐èdè Benin eléyìí náà wà ń bẹ ṣùgbọ́n àṣọ fún yàn rí eléyìí tí mo wí yìí ó wà lórílẹ̀‐èdè Benin àpò mẹ́wàá ni ń bẹ lórílẹ̀‐èdè Benin mi wá ṣe é tọ́pọ̀ wọn bá tó ń dó náà ni bẹ́ẹ̀ ni yọ yẹ o yọ yẹ mi náà o n ta fẹ́ ọlọ́run kò ṣe èyí tá a fẹ́ ọlọ́run kò lè jìnnà sí wa. Agbára ọlọ́run títí Dimash Sunday tí ń bọ̀ wá lọ́hùn wọ́n ń pè ní Dimash á pàdé lórílẹ̀‐èdè Benin. Agbára ọlọ́run nínú oṣù kẹsàn-án ẹ jẹ́ ká pàdé ní orílẹ̀‐èdè Côte d'Ivoire ní Sódèsì Makassi àbọ̀bọ̀ agbára ọlọ́run yọ yẹ wá kò ní yé ẹ lẹ́. Níbo lọ́dọ̀ mi ní orílẹ̀‐èdè Benin ní Kòtè Dégàkàn níbi tó dé tí ń ta mọ́tò níbi ẹ̀yìn ọjà Dégàkàn bí àwọn ní àǹtẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ mi n ta fẹ́ ọlọ́run ṣe fún wa èyí tá a fẹ́ ọlọ́run kò lè jìnnà sí wa yọ yẹ wá o kò ní yé ẹ lẹ́ ire o ire káàbíyèsí.